Africa Content TV. Sakora City, wọ́n mú lọ ní Èkó, ó lọ kọ ilé Èkó. Ó ṣe bọ́ọ̀sì rẹ́kọ̀d. Ọba Alọ́lá nígbà yẹn, àwa mẹ́ta ní pẹ̀lú rírí ìrìnàjò ìdènà àkọrin. Ìgbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń kọrin ládùúgbò wá gbà yẹn ló ń kọrin. Tọ́sí rẹ́kọ̀dù èmi ní ìyáàdó àti ètò ìṣe rẹ́kọ̀dù gbà yẹn. Mo wá ń sunkún. Sẹ́mi ní mọ́ni sórí bàbá mi olórin ni ògbà mi ń kọrin. Ibi níbi kálọ́ máa ń ní orílẹ̀-èdè kọ́ńtà yẹn òun lọ kọrin ni ọba lọ́la nínú ìfún gbàgbọ́gbà. Ṣùgbọ́n gbogbo wọn máa ká lọ́la nínú kó tó ń gbé nù mí ó pọ̀ kan. Ọba lọ́la nínú ìfún wa solo gbogbo wa ṣe lẹ́kọ̀ọ́dún pàdé mo wá ń ké. Sẹ́mi ò ní ṣe lẹ́kọ̀ọ́dún ni ọmọ sábúrà sí wọ́n ti máa ń báwo ni o ṣe jẹ́ àsọlọ́wọ́ àmúbọ̀ pẹ́ẹ́lẹ́ tó dùn wẹ́rẹ́ lọ́lọ́run máa ń ṣe lọ́lọ́run sórí ẹ̀ ìdílé àkọlù. Ẹ má wà lọ́jọ́ òní wa ọba lọ́la máa lọ́ máa ń rí àwọn sábò láti rí gẹ́gẹ́gẹ́ wọ́n tíráàbù ọba lọ́la náà tíráàbù àwọn lówó pàṣẹ àwọn lò rẹ̀ ní àwọn tó lò rẹ̀ nílò rẹ̀ ní ṣùgbọ́n àlọ́ máa ń rí lórí oṣù pàṣẹ kó wà ojú olé ó má dàbí iná kò bá sọ́lọ́ iná kò máa lọ́ máa láyé mi tó bá ti gbọ́hùn mi láti mọ̀ pé mi ọba lọ́la ní ìṣòro ìṣọ́ gbọ́dọ̀ oṣù pàṣẹ yìí lè fi lọ pé èèpọ̀ àwọn ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ pọ̀ lọ́rọ̀ ní o ẹ̀rù ọba lọ́la ní ìṣòro ìṣọ́ tó dá nǹkan ní wípé oṣù pàṣẹ yìí ó sọ pé
nínú ọ̀tọ̀ ní kọ́rọ̀ ló dá. Ọ̀tọ̀ ní kọ́rọ̀ ló dá. Sábà ó lẹ́nu kò kọ́ ni pẹ̀lú òdòdó òun bá sí wọn ní táwọn ènìyàn àyàfẹ́ sára. À ń sọ̀rọ̀ àwọn ènìyàn wọn tó wà ayé. À ń kọ́ ni pẹ̀lú òdòdó wọn kí ló ti wá. Kọ́ńtọ́ ni tó bá yìí fún ní. Táwọn òbí táwọn ìlànà àpáni. Ọ̀gbẹ́ bàbá ti mọ̀ wọ́n fi bẹ́ẹ̀ wí fún ẹ̀gbọ́n àṣekò wọn rẹ̀. Lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n máa ń pè mí sáà bí èsì kí ojoojúmọ́. Táwọn bá bá ti kú mi lọ sà, wọ́n máa lọ máa yẹn okùn lórí agídí. Àwọn kan wá ní mi, tí bá ti wà lẹ́nu iṣẹ́, tí bá ti mú iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. Mú iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. Tí ẹ bá ti mú iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. Àwọn tí ó bá wà nínú ilé òrìlé wa, bóyá wọ́n jẹ dòdò lórí mìíràn. Yàtọ̀ sáwọn ọ̀gẹ̀rẹ̀ ìyá ayé. Tẹ̀sí gbọ́dọ̀ mísìkì wáyé. Ìdílé ló máa lówó etí lówó etí. Ọ̀gájọ lẹ́yìn ní ìṣòro kò sí jẹ́jẹ́. Ṣèpàdé láti rí wípé gbogbo ẹ̀ tí ó rọ́pọ̀ tó ti rọ́pọ̀. Inú àwọn ọmọ máa dùn. Ó ọlọ́mú ìlú ẹ̀yìn rọ́pọ̀ yẹn. Bàbá tó yẹ kó kú wa nígbà yẹn wò ní kú wa. Ṣùgbọ́n láti ìlú bá ń lọ tó lọ lórí orin. Tó tún ṣe pẹ̀lú ìlú ìdílé ní àlùmọ́ àwọn máa pẹ̀lú lórí òfo. Wọ́n máa pẹ̀lú lórí òfo. Ṣùgbọ́n tó kàn bí ó. Òfò làwọn ẹyin ló àbájọ lẹ́yìn ní ìṣòwò ẹ̀ṣọ́. Ẹkún mi ẹgbà ké. Àlùmọ́ àmọ́rí kan kò ṣe gbogbo ayé ló máa ń tẹ́ lọ́rùn. Àlùmọ́ àmọ́rí kan kò lè tẹ́ gbogbo ayé lọ́rùn. Kò lè káwọn ayé lọ́rùn, kò lè ká gbogbo ayé lọ́rùn. Àlùmọ́ ọmọ orí kan kò lè ká gbogbo ayé lọ́rùn.
ìdáwé lásà láti wọ́n fi ní wó. Àwọn ọmọ mi ti mọ̀ wọ́n fi ìfẹ́ ìwé ní ìtura ìṣòro wọn rẹ̀ èèmọ̀ òdìrí. Kọ́ni tó bá yìí wọlé. Àtàwọn ìdáwé lásà láti wọ́n fi ní wó. Àwọn ọmọ wa ti mọ̀ wọ́n fi ìfẹ́ ìwé ní ìtura ìṣòro wọn rẹ̀. Nítorí ọ̀rọ̀ ló ní ọ̀rọ̀ ní ìlú ọ̀rọ̀ ní bọ́lá ó dá. Wow.
òdìlé wa. Tó bá ti jẹ́ nílẹ̀ àlọ́ máa lẹ́pẹ̀ ìgbà. Kó dàbí ìbáyọ̀ ìgbé aláṣiṣẹ́ máa dúró. Sórí aláṣiṣẹ́ kò ní jẹ́ akéde kó báyìí wà ní ìbáyìí. Aláṣiṣẹ́ lọ́nà tó fi ní kí ní lórí mi.
lórí o. Eléwédú sáwọ́ ní bàbá délé àlùmá olùbẹ̀ ṣe lọ. Àwọn ẹlẹ́yìn o, wọ́n sọ pé ní àlùmá ọmọ rẹ̀ fọkàn balẹ̀. Bọ̀lá ìwà ọgọ́sù wà o, látọ̀rọ̀ lọ. Àtùkù múra sílẹ̀ ní ìdílé ìpàdé wa. Fẹ́ǹsà tuntun àmàjá fẹ́ǹsà láìpẹ́. Lẹ́sọ̀ọ̀sì yẹn ó ti lọ sí àwọn apákẹ́ sílẹ̀ ó máa dúró lé. Ṣùgbọ́n fẹ́ǹsà ló ń la mọ́lẹ́mọ́lẹ́ máa bọ̀ lọ́dún bàbá lórí. Èyí ẹsẹ̀ ti tó èlú ìrọ̀lọ́dọ́. Eléwédú sọ fún bàbá bàbá ọ̀rọ̀ nílé ẹ̀dá sọ̀rọ̀. Ọ̀rọ̀ nílé ẹ̀dá sọ̀rọ̀. Ṣé ìlú ọmọ àwọn ọmọ rẹ̀ fi dáhùn ọjọ́ ìjọba ṣètìkó owó mi wá ló ti dé owó ipá alága fúnra mi là alága fúnra bàbá ìjọba ìjà ló máa mú ti pẹ́ méjì bí lórí ẹ̀yà tẹ̀ máa lóyún lórí bàbá. Ó ní ká má fojú àtàyẹ̀wò òkú mi mọ́. Owó ní gbogbo ńlá wa, owó lè rówó ńlá ló máa sọ.